sọrí pé tá a bá ń sọ fúnra wa pé a fẹ́ Yorùbá country ẹ wo local government tí mo wà yìí òun ló ń pè ní Nottinghamshire Council is about almost 1 hour and a half away from London. Now mo like ele kò sẹ́ni tí kò mọ phone booth ní gbogbo United Kingdom kódà ní gbogbo àgbáyé red boot ló máa ń pè phone box ẹ wo ohun tó fi ṣe wọ́n fi convert sí library so fáwọn tó ń gbé ní agbègbè yìí sórí oríṣiríṣi ìwé wọ́n ní knowledge is power gbogbo history tí bàbá Akíntóyè mọ̀ tí wọ́n sọ fún wa pé káwa náà máa fi ṣe kíni ká máa fi educate ara wa tó bá dọjọ́ kan ilẹ̀ Yorùbá náà máa wà lára 502 must visit destination in the world ìyẹn ni mo ṣe ń pariwo pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè